Now, having said that, ẹ jẹ́ kí n sáré sọ fún yín nípa YouTube channel kan tàbí kí n sọ fún yín nípa àkànnì kan fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń wá ìyàwó àtẹ̀yin tẹ̀ ń wá ọkọ, because bó ṣe rọrùn fẹ́ nìkan ó lè má rọrùn fẹ́ lòmíì. Ọ̀pọ̀ èèyàn ti ripe láti ṣègbéyàwó lọ́kùnrin àti obìnrin. Kò rọrùn fún obìnrin láti dẹnu kọkùnrin pé mo ti tó láti marry bros sẹ́ẹ̀fẹ̀ mi. Kò rọrùn fún obìnrin bẹ́ẹ̀. Wọn ò dẹ̀ rẹ́ni tó pè wọ́n, tàbí lára àwọn tó pè wọ́n kò séléyìí tó match wọn tàbí tí ó bá ìfẹ́ nu wọn pàdé tàbí tó ready láti fẹ́ wọn. So oríṣiríṣi àwọn ibi lèyàn ti ń pàdé ìyàwó tó fẹ́ fẹ́, oríṣiríṣi ibi la ti ń pàdé ọkọ tá a fẹ́ fẹ́. Àìmọye ọkọ àti ìyàwó tí wọ́n pàdé lójú ijó tí wọ́n dẹ̀ sàlùbáríkà fúnra wọn. Ọ̀pọ̀ ọkọ àti ìyàwó lójórí ọ̀kadà wọn ti pàdé, ọ̀pọ̀ nínú mọ́tò, ọ̀pọ̀ lóde àríyá, ọ̀pọ̀ lásàlátù, ọ̀pọ̀ ní ṣọ́ọ̀ṣì. Ibì kan lẹ̀dá ó ti pàdé ẹni tó fẹ́ fẹ́. Àwọn èèyàn kan wá ń bẹ tó jẹ́ pé ojú a máa tì láti dẹnu kobìnrin. Àwọn èèyàn kan ń bẹ tójú a máa tì láti dẹnu kọkùnrin. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé nùlù tí wọ́n wà kò fún wọn láǹfààní láti rẹ́ni tó wù wọ́n láti fẹ́. Wọ́n dẹ̀ ṣe tán wọn láti fẹ́yàwó. Irú yín báyìí ni Find Lover TV wà fún. Find Lover TV. Òun fẹ́ olólùfẹ́. Àwọn ọkùnrin tó fẹ́ wọ́n bẹ́ńlẹ̀, àwọn obìnrin tó máa fẹ́ wọ́n bẹ́ńlẹ̀. Wọ́n ṣe matchmaking ń bẹ̀. Wọ́n matchmaking yín fáwọn tó serious ni o. So kí lẹ fẹ́ ṣe, báwo lẹ ṣe fẹ́ darapọ̀ mọ́ wọn? Ẹ lọ sórí YouTube kẹtẹ Find Lover TV. Find Lover TV tẹ́ máa wá kọ ẹ kọ papọ̀ ni o. Ẹ má kọ Find lọ́tọ̀, kẹ́ẹ̀kọ́ Lover lọ́tọ̀, kẹ́ẹ̀kọ́ TV lọ́tọ̀. Find Lover TV ẹ kọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, kò ní sí space láàrin ẹ̀. Ẹ wọ YouTube channel yẹn, ẹ subscribe sí, then ẹ wá lọ sórí Instagram, ẹ lọ wá Find Lover TV bákan náà níbẹ̀, ẹ kọ papọ̀ bẹ́ẹ̀. Lórí Instagram ẹ wá DM wọn, ẹ show interest yín, bóyá ọkọ lẹ́yìn wá, bóyá ìyàwó lẹ́yìn wá, iye ọjọ́ orí yín, ìlú tẹ́ ń gbé. Then from there wọ́n á connect yín mọ́ irúfẹ́ obìnrin tẹ́ ń wá tàbí tẹ́ ẹ fẹ́. From there wọ́n á fún yín ní Instagram handle irú obìnrin bẹ́ẹ̀ tàbí Instagram handle ọkùnrin bẹ́ẹ̀, phone number obìnrin bẹ́ẹ̀, phone number ọkùnrin bẹ́ẹ̀. Wọ́n á connect yín in a respectful way. Wọ́n á connect yín dáadáa. So bòmí mọ́ra kí n pọ́ làrún wé, túnmí síta kí n fi ọ́sílẹ̀ ni wọ́n ń pariwo. Gbogbo ẹ̀dá nǹkan ló lè rìnnà kó ẹni tó fẹ́ fẹ́ fúnra lára ẹ̀. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé àtọwọ́dọ́wọ́ ni ó máa jẹ́. Ọ̀rẹ́ ni yóò introduce ọkùnrin míì sí ọ̀rẹ́ ẹ̀, ọ̀rẹ́ ni yóò introduce obìnrin míì sí ọ̀rẹ́ ẹ̀. Bí ṣe máa ń rí nìyẹn. Gbogbo akọ́lá máa bá pàdé fúnra lára wa. So kò dẹ̀ síbi tí ṣe ò sí. Wọ́n matchmake ó ti wà látayébáyé. Àwọn èèyàn rò bọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. As far back as 1999 tí mo ti máa ń ka pépà, lọ ka Saturday Tribune, Saturday Punch, Saturday Nation, nǹkankan, Aláròyé láyé ìgbà yẹn, wàá rí àwọn segment ibi mò ń wá ọkọ, mò ń wá ìyàwó ń bẹ̀. Tán bá post pé lágbájá ń wọ́kọ, ó ti bímọ kan, eléyìí ń wá ìyàwó, ó ti bímọ méjì, divorce leléyìí, eléyìí widow ni, nǹkankan, ọmọge leléyìí, ọ̀dọ́mọkùnrin leléyìí. Wọ́n á sọ èjì wọn síbẹ̀, irú èjì tán wá. Bàtí ó bá fi dọ̀sẹ̀ kan tí bàbá fi ka pépà yẹn padà, ó ti mọ̀ rí lágbájá fẹ́fẹ́ lágbájá fẹ́fẹ́ Lámọ̀rín láti ìlú bí báyìí, Làkàṣègbè fẹ́fẹ́ Dòòlà láti ìlú bí báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sọ àánú àwọn English papers yẹn. Ṣùgbọ́n gbà táyé dáyé social media ńlá láǹfààní láti rí fọ́tò ara wa. Láyé ìgbà yẹn wọ́n rí fọ́tò ara wọn. Àwọn ló máa connect wọn, wọ́n á exchange number. Ok, mo ní interest sí Madam Lágbájá láti Èjìgbò. Wọ́n sọ fún Madam Lágbájá èèyàn báyìí sọ pé ó ní interest nínú ẹ̀, ṣé ká fún number ẹ̀, wọ́n á exchange number wọn. Ìyókù lálàá ń tagbẹ̀, Ọlọ́run ní pé kí sùọ́ ta.
bó bá ta láàrin wọn déédéé bí ò bá ta kálukú tó fojú sọ́nà síbòmíì. So Find Lover TV, Find Lover TV, ẹ máa lọ sórí YouTube, ẹ subscribe sí channel wọn, ẹ like àwọn post wọn, then ẹ wá wọn lọ sí Instagram, ẹ má gbàgbé o Find Lover TV, ẹ kọ papọ̀ ni o. Àwọn náà ló ní Yorùbá Lover TV, Yorùbá Lover TV, àwọn méjèèjì yìí, Yorùbá Lover TV yẹn, Yorùbá lọ́tọ̀, Lover lọ́tọ̀, TV lọ́tọ̀, àwọn channel wọn méjèèjì yẹn ẹ tètè máa lọ síbẹ̀. God bless you.